bàbá Sheikh Farouk Oníkíjìpá wọ́n tún gbogbo ìlú Ìlọrin pátápátá wọ́n tún ti jáde sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ni wọ́n tún sọ̀rọ̀ lórí pé bí wọ́n ṣe fi ẹ̀sùn kàn wọ́n pé àwọn ní Sheikh Adam Abdullah Al-Ilory ṣe àwọn o. Ẹ dákun àti sọ fún bàbá Sheikh Farouk káwọn náà kọ́mọ̀tún sọ̀rọ̀ kankan mọ́ kọ́mọ̀wé kankan mọ́ ṣùgbọ́n tí wọ́n wí tí wọ́n sọ bí wọ́n ṣàlàyé ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ náà ẹ̀wọ́n nǹkan fìdílé Yorùbá bẹ̀rẹ̀ ní ẹnu onítàn láti gbẹ́kùn àwọn ilé iṣẹ́ kankan lórí ẹnu ọlọ́rọ̀ náà lẹ́ẹ̀tì gbọ́ bó ṣiṣẹ́ fún ọbẹ̀ ṣe gbọ́ ọwọ́ àgbà ò Yorùbá ní ọ̀rọ̀ tí bá ń dunni gbọ̀ngbọ̀ngbọ̀n ní mọ́rin lọ́kàn èèyàn o ó dàbí ẹni pé ẹ̀gbọ́n Sheikh Farouk gan o bóyá ibi àgbà ti rò pé tí èèyàn bá fọkàn sí ẹni agbójú òkùnlé kò jẹ́ ní agbá o bí mo ṣe á súnmọ́ àwọn èèyàn tó fẹ́ fún ọ̀nà náà sọ ọ̀rọ̀ báyìí bóyá òun lọ́jọ́ tí Sheikh Farouk náà sọ gbọ́n tó ń sọ ẹgbọ́n nǹkan fìdílé ẹgbẹ́gbẹ́ ìṣàlàyé ọ̀rọ̀ náà lẹ́kùnrẹ́rẹ́. àkọ́kọ́ ọ̀rọ̀ ni tí mo fẹ́ kílíà ọ̀hún ni pé mo ní ṣe Adamu sẹ́mi kò fọ́kọ́ mi sínú tíra làmọ́ bàbá mi sínú làmọ́ tó lè bà lórí yóò dà wọ́n bá mi wá sí ni tẹnu gbé mi kíkẹ́ sẹ́tì yọ jáde wọ́n sọ fáyé ní tó wí nì ẹ̀rẹ́ àìsàn mú Kùránì kọ́sàlù alákòbí búra torí mi ọ̀rẹ́ tẹ̀sẹ̀ Adamu jọ kàn ní ìsìn ní ìdí tí ń fi lọ́bọ́ lọ́hùn. mo sọ̀rọ̀ àwọn èèyàn tán ní sí Adamu sí àwọn padà gbọ́ yé ni etí wàá iná lọ́bọ́ sí àkọ́kọ́ nù. Sheikh Farouk àwa ò lè bí o orúkọ kí ni ẹni ilé ẹ̀ bá ṣe rí ní ọ̀nà bí ṣe máa rí lára àmọ́ àti ohun ti bẹ́ẹ̀ náà bí ọ̀rọ̀ bá ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ní o kò sí nǹkan tí èèyàn fẹ́ ṣe kéèyàn ó fi ṣòfin kó fi para kó sì mọ̀ọ́kàn kó ń bẹ̀ kó ń bá àtún dá nǹkan ní ilé o. Sheikh Farouk bí ọmọ Yorùbá àti gbogbo ayé ìfẹ́ wọn fi àsìkò rẹ̀ pé ọ̀rọ̀ yìí ẹ fi ṣòfin kẹ́ ẹ fi para kẹ́ ẹ fọwọ́ wẹ́nu ẹ má sọ kankan lórí ẹ̀ mọ́ ẹ jẹ́ kí kórodò kọlọ̀ rẹ̀ mu ni àrùbá ìlọ olóògbé amúhàfún lè rẹ̀ rè ó dàbọ̀ ni.